èèyàn kan wá fún mi ní sùúrù pé àbẹ méje máa ní ní ọba jẹ́ o àwọn àfáà wá mo bẹ́ẹ̀ tó gba àfáà Nàìjíríà tó pé sílẹ̀ wọ́n wá ṣàdúrà pé ẹ̀mẹ́jọ ọba yín máa ní jẹ́ o èmi ọ̀dà wọn sáwọn kálukú náà àfáà kan ló wá dé lọ́ba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ àdúrà ní ìṣẹ́ni ọlọ́ba ní bàbá àwọn èèyàn náà máa sọ pé ẹ má lè lọ ṣẹlẹ̀ ìjọba yìí má nìyí jẹ ọlọ́lọ́ nìkan ló lè má ìdí ọba. tó ló ti ṣẹlẹ̀ sórí. ó ní ẹ béèrè lọ́wọ́ àbá náà kì í sósì orí. ó mà ní tí máa rí o tí ò bá ti ṣe orí o. sósì orí. àbá ti ṣe wá sí yẹn nígbà tí ìyàwó ẹ̀ kú ìyàwó ẹ̀ yọmọ lòun ní nígbà ìyàwó ẹ̀ kú wọn lọ bẹ̀ mo ṣe wá sí wákàtí méjì àkókò nìkan. wàdá yìí ló kọ̀kọ́. láwọn ọ̀gbọ́n wà sí kankan òwò àwọn létí. ọlọ́rọ̀ kan ó ní ọ̀rọ̀ kankan ò sí bẹ́ẹ̀ sọ bàbá tí ò sí ní rìpọ́tì lọ́dọ̀ ṣùgbọ́n òwe ilé ẹgbẹ́ gbà tí àwọn òwe lọ́kọ̀ọ̀kan. wọ́n ní jọ́dọ̀ wá bí mi bò wá dúpẹ́ tí mo wá sọ pé mo ra àrẹ sùúrù fún ara rẹ̀ ní ó ní orí ìwádìí tí mo gbọ́. oríṣiríṣi ẹ̀ máa ń gbẹ kọ́ máa ń ba ìmánì jẹ́ orí ìmánì tó ti fẹ́ bàjẹ́ pátápátá. nígbà tí mo lóde. lákòóní jí mẹ́kọ̀ọ́ bìlẹ̀ hákì. ẹ bá mi ṣe yín àtẹ́yẹ fún àwọn yín àtàkùn àdáwò níwú àdáwò kan bàtà nínú àtúnyẹ̀lẹ̀ níyàwó mi olólùfẹ́ mi ọ̀sẹ̀ mi wà láàyè kọ́ ájú pẹ̀lú mi. bó ni wọ́n ti ń ṣe sọ́kọ̀ rẹ̀. èmi ni mo rán lọ sí sùúrù. ọ̀sẹ̀ mi rí tó ti lọ́dọ̀ ó sì lọ́ọ̀kì ó ti ń parí sùúrù náà lẹ́sẹ̀kẹsẹ̀ náà lórí iṣẹ́ federal ministry of health lọ́wọ́. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. ẹni tí làánà rẹ̀ bá pé ní ọ̀dà sáà tí mo sọ. أسئلة أنزلناه كم. ẹ bá pé ní àdájọ́ ọ̀kan wàláì tí mo bá ń kírun lọ́wọ́ kò sí ikú. Ibi tí mo fẹ́ràn rẹ̀ pọ̀. Ọlọ́mọba ní Kò kẹ́ wọn. síbi tí mo lọ lágbàáyé tí mi ò lọ lọ́wọ́. Ọlọ́mọba ní kẹ́ wọn. Tó bá ní gbà wọ́n wọn. Ọlọ́run bá ń kẹ́ Àmín ya Allah. nígbà bọ́ rẹ̀. Àmín. Wọ́n wá kẹ́ bàbá sàdé. آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات الصلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله Ẹ wá bá mi ṣe súrà tó jò ha kan gbogbo àwọn ọmọdé òkú. ولكم Ẹnì kan ò ní ṣe irú ara náà. آمين Lọ́wọ́ dájọ́ náà ó sì fi yára balẹ̀ o. Èyí bàbá ò ní bàjẹ́ o. آمين Ṣé wa Muhammad? بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. gbogbo àjàmá ẹja Alhaji Saheed ẹni nàró. Balógun táwọn náà wọ àárín wa ọlọ́run bá ní sàlékún dáadáa. Alhaji Saheed Balógun tó wà ní wa ẹ̀dá yóò dé bàjẹ́. Àmín. ẹ̀dá yóò dé bàjẹ́ ẹni parẹ́ báyìí lá. Àmín. lánàá ni wà mọ́. Sọlá. a ṣe yín a ṣe làkàdíjà kọ̀ọ̀kan. Ẹyọ kọ̀ọ̀kan. Ànábì wa Muhammad